ẹ̀yin Akéde Oòduà ṣé ẹ̀ ń rí àwọn ará ilé yín, ṣé ẹ̀ ń rí wọn níbi tó ti ń wá mírèkù kiri ṣé rí Yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n ní ẹni tó bá mọ ibi tẹ́gbẹ́ ti là eré ló máa sákú. Kò tún wá ṣe pé eré nìkan, wọ́n á tún máa fi ọ̀bọ lọ àwọn ìwà tó jẹ́ wípé kò bọ́ ọpọlọ mu, wọ́n á tún máa ní kó ṣe é torí ó ń wọ́nà àbáyọ, ó máa ṣe torí kò ní choice. Ẹ̀yin tí Akéde ẹ̀jẹ̀ tẹ̀ fún yín ní benefit kan so that ẹ̀yin náà kẹ́ má lọ máa dàbá àwọn tó ń gbé kùmọ̀ àti àdá àti àkésókè yìí. Mi ò mọ̀ bí ẹ ti gbọ́ nípa Spirit FX Academy. App wọn wà lórí Play Store àbí Apple Store. Ẹ lè download ẹ̀. Wọ́n máa kọ́ yín bọ́ yín ṣe forex trading, wọ́n máa kọ́ yín bọ́ yín ṣe cryptocurrency, wọ́n máa kọ́ yín láwọn IT courses kan. Ẹ tó àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀fẹ́ ní gbogbo ẹ̀ bá dé. Wọ́n máa kọ́ yín lọ́fẹ̀ẹ́ and kò sí languages tẹ́ fẹ́, ìbàjẹ́ English ni o, ìbàjẹ́ French ni o, gbogbo ẹ̀ pátá ló wà bẹ́ẹ̀ tó máa fi kọ́ yín. Ṣé rí àwọn èèyàn táwọn èèyàn bá lè understand wípé àti make owó ní ayé yìí ìwọ fúnra ẹ ló máa hustle fún, ìwọ kẹ ló máa lo ọpọlọ rí ẹ láti gbé nǹkan kalẹ̀ láti mọ̀ wípé ọ̀nà tí máa tọ̀ lélẹ̀ tí máa fi make owó yìí, nítorí pé àwa èèyàn la jókòó ta sọ pé òkè ẹja máa ṣe nǹkan tó jẹ́ pé a máa fi máa exchange the goods and services wa goods and service nílẹ̀ wa, òun náà fi wá come up pẹ̀lú owó. So àwa náà fúnra náà la gbọ́dọ̀ gbé ọpọlọ kalẹ̀ pé òkè báwo ni máa ṣe nǹkan tó jẹ́ pé owó yìí náà máa fi sọ́dọ̀ mi. Tẹ́bákẹ́ wà lórí Spirit FX Academy yìí, app wọn ẹ lè download ẹ ní orí Apple Store àti Google Play Store. Ẹ máa download gbogbo ẹ̀ and gbogbo ẹ̀ pátá ọ̀fẹ́ ló bá dé. Ẹ jẹ́ tó wá sọ bọ́n bá rí ẹ̀ fún yín. Tẹ́bá ti wá kọ́ yín, wọ́n máa kọ́ yín bọ́ ṣe ń make owó pẹ̀lú forex trade, wọ́n máa kọ́ yín bọ́ ṣe ń make owó lórí cryptocurrency, wọ́n máa tó wá fún yín ní certificate lọ́fẹ̀ẹ́ lófò, ẹ ní láti sanwó. Ibi tí Akéde Oòduà ti ń rí tọrọ kọ́bọ̀ nìyẹn nígbà mi ò lè pa á fún yín. So àwọn àbọ̀ máa gbé kùmọ̀ sókè, àìbọ̀ máa ṣe kinní kan, nǹkan tó irú Spirit FX yìí sìn tẹ bá ṣe ó ṣọ̀ fún mi pé máa rówó ń bẹ̀ láì má gbé kùmọ̀ sókè. Irú àwọn tó sọ kẹ máa irú àwọn tó wà ní fídíò sìn tó gbé kùmọ̀ wá, ṣé ẹni tó sọ kọ́ gbé kùmọ̀ wá ṣé ilé máa gbàdúrà pé káwọn ilé ìjà lọ́wọ́ òun kó lè bọ́ lọ́wọ́ òun, torí tó bá wulẹ̀ bọ́ tó bá rí ọ̀nà àbáyọ ta ló máa gbé kùmọ̀ àtàké wá lọ́jọ́ mi. Ẹ wo Akéde Oòduà ti sọ tiẹ̀, ẹ lọ download app yẹn ẹ dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ mi later.